ẹ̀yin ológun ẹ gbàkóso rọ̀gbà yíká àwọn igbó ọba tó wà ní Kwara, Niger àti Kebbi. ẹ gba àwọn tó wà ní ìgbèkùn ajínigbé kalẹ̀ o. Tinubu ló sọ bẹ́ẹ̀. Bí àwọn ajínigbé ṣe fi kún ìkọlù wọn láti ọ̀sẹ̀ tó kọjá títí wọ ọ̀sẹ̀ yìí, ààrẹ Bọ́lá Tinubu ti pàṣẹ pé kí àwọn ọmọ ogun ta okùn ààbò yí àwọn igbó ká láwọn ìpínlẹ̀ kan ní Nàìjíríà. Ó ní kí wọ́n rọ̀gbà yí àwọn igbó náà ká láti tún so okùn ààbò lé sí i. Àwọn ìpínlẹ̀ mẹ́ta tí ààrẹ pàṣẹ ìgbésẹ̀ yìí fún báyìí nípínlẹ̀ Kwara, ìpínlẹ̀ Niger àti ìpínlẹ̀ Kebbi. Olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ lórí ètò ìròyìn àti ìbáraẹnisọ̀rọ̀ Sunday Dare ló kéde èyí lójú òpó X rẹ̀ lọ́jọ́ Ìṣẹ́gun. Bákan náà ni ààrẹ pàṣẹ pé káwọn ẹ̀ṣọ́ ojú òfurufú fi kún iṣẹ́ wọn nípa bí wọ́n ṣe máa ṣèwọ́de láwọn apá ibi tó wọnú nínú igbó ìpínlẹ̀ Kwara. Àwọn agbègbè náà ni ìgbàgbọ́ wà pé àwọn agbésùmọ̀mí ń fi ara pamọ́ sí jùlọ o. Ó fi kún pé bí wọ́n ṣe máa dọdẹ àwọn ajínigbé náà fún wákàtí 24 yóò kún iṣẹ́ àwọn ọmọ ogun orí ilẹ̀ tó wà ní ìpàgọ́ lọ́wọ́. Ààrẹ tẹ̀síwájú pé gbogbo àwọn agbègbè pátá ni iṣẹ́ ààbò yìí kàn o, níbi tí àwọn ẹ̀ṣọ́ aláàbò yóò ti máa ṣiṣẹ́ pọ̀ láti rí àwọn tí wọ́n jí gbé gbà padà. Bákan náà ni wọ́n rọ àwọn èèyàn ìlú tí ìṣòro ààbò yìí kàn láti tètè máa fi tó àwọn aláṣẹ létí bí wọ́n bá kẹ́fìn ìrìn afurasí kan. Èyí yóò ra ẹ̀ṣọ́ aláàbò lọ́wọ́ o láti mú ààbò padà. Ìròyìn àjọyàjọ fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ kàn nìyí. Ẹ máa pín ká o. Ẹ máa fi èròǹgbà yín sábàlá àríwísí. Imam Abdulwaheed ló ti ń jábọ̀ ìròyìn. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.